A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá, òun náà ni díẹ̀ lára àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé lásìkò kábíyèsí Ọba Yesufu Oloyede Asanke Olubadan tìlú Ìbàdàn. Ọba tó gbóyà bíi kìnìún ni Ọba Yesufu Asanke, tí a bá pe Ọba Asanke ní Olubadan aláwàdà àjàyòpa. Ìdí abájọ ni pé kábíyèsí Ọba Asanke kò lè sọ̀rọ̀ gbólóhùn mẹ́wàá kí ó má kí àwàdà bọ́ tí èyí ó sì bú sẹ́rìn. Ọba Asanke ni ọba Olúbàdàn kẹtàdínlógójì nínú ìtàn ìlú Ìbàdàn. Ìdílé Asanke ní àdúgbò Ìdí Aró nílùú Ìbàdàn ni wọ́n ti bí Ọba Yesufu Oloyede Asanke. Oníṣòwò káràkátà èrè oko ni Ọba Yesufu ló yàn láàyò, ṣùgbọ́n káràkátà kòkó ni ó gbajúmọ̀ tí Elédùmarè sì bùkún nídìí rẹ̀. Ọba Asanke ó gbajúmọ̀, tọmọdé tàgbà ni ó mọ̀ nídìí iṣẹ́ káràkátà kòkó nígbà náà kó tó di ọba Olúbàdàn. Láti ọdún 1947 ni ó ti ń darí ìlú lẹ́yìn tí ó di mágàjí agboolé tí wọ́n ti bí ní agboolé Asanke ní Ìdí Aró nílùú Ìbàdàn. Lọ́dún 1957 ni Olóyèdé Asanke ló darapọ̀ mọ́ ìgbìmọ̀ lọ́balọ́ba oyè jíjẹ ní ààfin Olúbàdàn lásìkò ọba I.B. Akínyẹlé gẹ́gẹ́ bí Olúbàdàn nígbà náà. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àkàsọ̀ gígùn ni ọ̀rọ̀ oyè jíjẹ ìlú Ìbàdàn. Gbogbo àkàsọ̀ ìpele tí ó yẹ kí Olóyèdé Asanke kó gùn títí tí ó fi di ọba Olúbàdàn ní ó gùn. Ọba Yesufu Oloyede Asanke ó di ọba Olúbàdàn ní ọjọ́ 4 oṣù kejì ọdún 1983 lásìkò ìṣèjọba gómìnà alágbádá àkọ́kọ́ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn gómìnà Bọ́lá Ìgè. Ọdún mẹ́wàá ni Ọba Asanke lò lórí àpèrè Olúbàdàn. Nínú iṣẹ́ ìwádìí wa, àbẹ̀wádìí jẹ́ ká mọ̀ wípé arúgbó ara òní Ọba Asanke ló fi lo ipò ọba Olúbàdàn. Ṣùgbọ́n pẹ̀lú ọjọ́ orí Ọba Asanke tí ó ti jẹ́ pé ó ti dàgbà yìí nígbà náà, àsìkò rẹ̀ ó kún fún oríṣiríṣi ìdàgbàsókè, ìlọsíwájú àti àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé. Ìtàn kan tí ẹ sọ wípé Ọba Asanke ó ní ìgboyà débi wípé kì í rẹ́rìn-ín, kì í sì bẹ̀rù ẹnìkankan láti sọ̀rọ̀ sí. Lára àwọn ọ̀rọ̀ akin tí ìtàn sọ pé Ọba Asanke pé ó máa ń sọ lásìkò tí ó fi wà gẹ́gẹ́ bí Olúbàdàn tìlú Ìbàdàn, ó ní bí ààrẹ ológun olóògbé Sani Abacha ó ṣe ṣe àbẹ̀wò sí ààfin rẹ̀ nígbà náà. Èèyàn ńlá tó ga púpọ̀ tó sín gbọ̀nlẹ̀ dáadáa tí ojú rẹ̀ ń yọná ní kábíyèsí ló ń retí láàfin. Àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún Ọba Asanke nígbà tó rí i pé Abacha kò rí bí ó ṣe lérò. Ọba Asanke kò lè pa ìyàlẹ́nu rẹ̀ mọ́ra, ló bá dáhùn pé Abacha àṣé òjù báyìí lọ. Ọ̀rọ̀ tí Ọba Asanke sọ yìí, ọ̀rọ̀ náà pa àwọn èèyàn lẹ́rìn-ín, kódà Abacha pàápàá gan ó bú sẹ́rìn ní ọjọ́ náà. Ẹ̀rù kì í bà Ọba Asanke rárá àti rárá. Gómìnà ológun kan ó fi ẹ̀sùn kàn Ọba Asanke wípé sàrà ni ó ń fi oyè jíjẹ nílùú Ìbàdàn ṣe. Inú bí Ọba Asanke débi pé pẹ̀lú ìbínú ló fi sọ̀rọ̀ sí gómìnà náà pé kó gbé ẹnu rẹ̀ sọ́hùn, kó gbé ẹnu rẹ̀ dákẹ́. Ó ní gómìnà ń ṣèjọba ní ààyè ara rẹ̀, òun Ọba Asanke náà sì ń ṣe ìjọba láàfin òun. Fún díẹ̀ èyí kí gómìnà ìgbà náà kó gbẹnu dákẹ́. Ohun tó fa
ìtànsí náà ni bí ọba Asanke ṣe fi olóyè M.k.o Abiola jẹ oyè Basorun ilẹ̀ Ìbàdàn. Ìwòye àwọn èèyàn nígbà náà ni pé ọmọ bíbí ìlú Ìbàdàn ni oyè Basorun ìlú Ìbàdàn tọ́ sí, ṣùgbọ́n ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni olóyè M.k.o Abiola tí ọba Asanke tó fi jẹ oyè Basorun Olúbàdàn nígbà náà. Àbọ̀ ìwádìí jẹ́ ká mọ̀ wípé ọba Asanke ó fi ọmọ ilẹ̀ Lebanon kan jẹ oyè Babalájé ti ìlú Ìbàdàn, ìyẹn ọmọ Lebanon tí ó jẹ́ gbajúgbajà òǹṣòwò ní ọjà Gbági nígbà náà. Nígbà tí ọba Asanke kò dẹ́kun tí kò jáwọ́ láti máa fi àwọn èèyàn jẹ oyè nílùú Ìbàdàn, pàápàá jùlọ àwọn àlejò, ni àwọn olóyè kan ni wọ́n bá pera wọn jọ, ni wọ́n lọ sí ààfin kábíyèsí ọba Asanke tí wọ́n sì panupọ̀ láti sọ fún ọba Asanke pé kò sí oyè kankan mọ́ nínú àkọsílẹ̀ ìtàn ìlú Ìbàdàn láti fún ẹnikẹ́ni. Èsì tí ọba Asanke tó fún àwọn ìjòyè náà ó tún jẹ́ èyí tí ó tún ya àwọn èèyàn lẹ́nu tó sì pa àwọn èèyàn lẹ́rìn-ín. Ọba Asanke ó fún wọn lésì pé oyè tán ara oyè náà ni, pé tí ààyè bá sì tún wà láti fi èèyàn joyè, a jẹ́ pé táìtù oyè míì tí a fún èèyàn náà ni oyè tán ti ìlú Ìbàdàn. Ọ̀rọ̀ náà pa àwọn èèyàn lẹ́rìn-ín tí ó sì ya àwọn èèyàn lẹ́nu. Kò pẹ́ sí àsìkò tí ọba Asanke dé orí ìtẹ́ Olúbàdàn lọ́dún 1983 ni ètò ìdìbò gómìnà wáyé. Olóògbé Bọ́lá Ìgè lẹ́gbẹ́ òṣèlú UPN àti dókítà Ọmọlolú Olúnlọ́yọ̀ ni wọ́n jẹ́ olùdíje sí ipò gómìnà nígbà náà. Lẹ́yìn ètò ìdìbò, àjọ elétò ìdìbò kéde Ọmọlolú Olúnlọ́yọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò. Olóyè Bọ́lá Ìgè kò fara mọ́ èsì ìbò tí àjọ elétò ìdìbò tí wọ́n kéde nígbà náà, ni ó bá gba ilé ẹjọ́ lọ láti tako èsì ìbò. Lásìkò tí ìgbẹ́jọ́ ń wáyé, ìtàn sọ pé ọba Asanke ó lọ síwájú ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀sùn náà láti ṣe àtìlẹ́yìn fún Olúnlọ́yọ̀ tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn nígbà náà. Wọ́n ní gbangba ni ọba Asanke sọ wípé ọmọ wa ni o, ẹ jẹ́ ó ṣe, ìyẹn Olúnlọ́yọ̀, tó sì jẹ́ wípé nígbẹ̀yìn Ọmọlolú Olúnlọ́yọ̀ ò ní ó padà ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà. Lára ìṣẹ̀lẹ̀ mánigbàgbé lásìkò tí ọba Asanke fi wà lórí ìtẹ́ Olúbàdàn ni bí àwọn adigunjalè bí wọ́n ṣe lọ ṣọṣẹ́ ní ààfin rẹ̀, tí wọ́n sì yọ àwọn táyà àti ẹ̀yà ara ọkọ̀ lára àwọn ọkọ̀ tí ọba Olúbàdàn tí ó fi ń jayé nígbà náà. Pẹ̀lú ìdùnnú àti ìwúrí ni àwọn òṣìṣẹ́ aláàbò ni wọ́n fi kó àwọn olè náà lọ síwájú kábíyèsí nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n, láti fi hàn pé àwọn ṣe iṣẹ́ takuntakun. Àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí kábíyèsí tú àwọn olè náà sílẹ̀, ó sì fún àwọn òṣìṣẹ́ aláàbò lésì wípé ohun ọ̀ràn wọn pé kí wọ́n máa ṣọ́ mọ́tò, ó ní ìyàwó òun ni òun sọ pé kí wọ́n máa ṣọ́. Tí a bá ní ká máa tẹ̀síwájú láti máa sọ àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tí ó wáyé lásìkò Ọba Yesufu Oloyede Asanke gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàdínlógójì, àsìkò gbà wá púpọ̀. Ìdí rèé tí a fi dánu dúró ní inú fídíò yìí, ṣùgbọ́n àwáyé má kú òsì, gbogbo ẹ̀mí ni ó máa tọ́kú wò. Ọba Yesufu Oloyede Asanke ó papòdà ní ọjọ́ 24 oṣù kejìlá ọdún 1993, tó túmọ̀ sí pé ọdún 10 ni ọba Asanke ló lò lórí ìtẹ́ Olúbàdàn gẹ́gẹ́ bí ọba Olúbàdàn tìlú Ìbàdàn. Mo fi ní ẹ jẹ́ ká gbáyé ká sáyé rẹ̀, torí ìtàn là ń kọ o, ohun abásọ ohun abáṣe lónìí yóò di ìtàn bó bá dọ̀la táwọn kan máa sọ, torí pé ìtàn ní gbàgbé, ìtàn a sì máa rántí. Ẹ jẹ́ àgbáyé ká sáyé rẹ̀. Tí ẹ bá gbádùn àtúpalẹ̀ ọ̀rọ̀ wa yìí,
ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell ìyẹn aago rán mi létí kí ẹ lè máa mọ̀ lóòrèkóòrè tá a bá ti mú àtúpalẹ̀ ọ̀rọ̀ mẹ́wàá fún yín lórí ìkànnì yìí. Ẹ sì bá ní share rẹ̀ tẹ́ bá ní pín káàkiri àgbáláyé. Ìtàn wo, ọ̀rọ̀ wo ta ni ẹ fẹ́ ká sọ nípa rẹ̀ tí ó wù yín láti jẹ́ pé ká ṣe ìwádìí lórí rẹ̀ ká mú wá fún yín. Ìṣẹ̀lẹ̀ wo ni, ọdún wo ló ṣẹlẹ̀, ẹ jẹ́ ká mọ̀. Ẹ fi ṣọwọ́ sí wa ní àyè comment nísàlẹ̀ fídíò yìí. A gbé ìgbésẹ̀ lórí rẹ̀, a sì ṣe ìwádìí wa, a sì mú wá fún yín. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Tí ẹ̀yin náà bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wa lórí àwọn iṣẹ́ ìwádìí tí à ń ṣe, account number wa ó ní ó wà ní ojú ìwòran yìí. Tí ẹ bá sì fẹ́ bá wa sọ̀rọ̀, WhatsApp number wa ó náà ni ẹ̀ ń wò yìí. Ẹ bá wa sọ̀rọ̀, jẹ́ ká sọ̀rọ̀ papọ̀.